ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ àyìn agbẹ́gbẹ́ tó ṣe tánu ẹ̀dọ́ lẹ́lẹ́ bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba àyìn wa a máa yàn títí lẹ́lẹ́ jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹjọ wákàtí ọ̀wọ̀ yìí ọba tó dá wa sí ọba tó pa wá mọ́ ọba tó fún wa lórí ọ̀fẹ́ láti rí èyí tó kàn ọjọ́ èyí tí ohun olúwa máa wá sí orí móhùnmáwòrán wa tí a máa wò ó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti january tá a ti bẹ̀rẹ̀ ta kọ́kọ́ ọlọ́run dẹ̀ mú wa parí èyí tó kàn tí í ṣe thursday tó kàn nínú ọdún náà ó mú wa parí ẹ̀lẹ́ àti àlàáfíà nínú ètò ohun olúwa a mọ̀ lóore ọlọ́run àánú bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba ìyìn wa a máa yàn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi mo kí wa káàsán mo kí wa káàárọ̀ mo kí wa káalẹ́ ní gbogbo orílẹ̀-èdè tí ẹ ti ń wo ètò ohun olúwa yìí ní gbogbo ìlú àti ìletò tí ẹ ti ń tẹ́tí sí ètò ohun olúwa tí ẹ ti máa ń wò ó ní ìjọ mẹ́jọ mẹ́jọ mo kí wa káàbọ̀ sórí ètò ohun olúwa náà lẹ́ẹ̀kan sí lórúkọ jésù kristi ọfà ayọ̀fẹ̀ṣọ̀ ní bà wá adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó mú wa rí oore ọ̀fẹ́ náà láti jẹ́ pé kíni kájọ bẹ̀rẹ̀ rẹ̀ kájọ ṣe kíni kájọ parí ẹ̀ ní àti àlàáfíà àmọ́ lóore o ọlọ́run àánú àmọ́ lóore bàbá gbọ́ pẹ́ wa jésù olúwa wa àmín lórúkọ jésù kristi ẹ rí i pé òní náà ní ọ̀sẹ̀ keje èyí tí a ti ń ṣiṣẹ́ ọlọ́sẹ̀ méje tó kàn ọdún yìí òní ní ọ̀sẹ̀ keje tí ó kásẹ̀ iṣẹ́ náà nílẹ̀ lónìí àmọ́ lóore o fún àánú tó bá wa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ méjèèje náà tí a dẹ̀ parí ẹ̀ ní àti àlàáfíà àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run kí ọlọ́run kó gbọ́ ọpẹ́ wa jésù olúwa wa àmín lórúkọ jésù kristi ohun olúwa náà rẹ̀ látẹnu ìyá àdúrà Eriabanise jp tó wá láti ilé ìjọsìn wa ìjọ ṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú èyí tó wá láti iléeṣẹ́ ìbílẹ̀rẹ̀ nàìjíríà iléeṣẹ́ ìbílẹ̀rẹ̀ nàìjíríà ló ti ń wá wọ́n sì ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀rẹ̀ tẹlifíṣàn ní ìlú uk lórúkọ jésù àtẹ̀mí àti tá a jọ bẹ̀rẹ̀ ọdún yìí lórúkọ jésù tó lù wá dẹ̀mú wa parí ẹni àti àlàáfíà èyí tó ń bọ̀ náà àtẹ̀mí àti a ó tún jọ bẹ̀rẹ̀ rẹ̀ a ó dẹ̀ jọ parí ẹni àti àlàáfíà lórúkọ jésù a ò ní yọ kú a ò ní yọ sọnù ọfà ayọ̀fẹ̀ṣọ̀ dẹ̀ ní bà wá àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àmọ́ lóore o fún oore ọ̀fẹ́ tó fún wa ní 2021 yìí ó dá wa sí ó pa wá mọ́ síbẹ̀síbẹ̀ ó pèsè jíjẹ àti mímu ní ìwọ̀n tí ẹnu wa lè jẹ ó ń pèsè rẹ̀ fún wa àmọ́ lóore o mo dúpẹ́ lọ́wọ́ gba àwọn tó ti ń bá mi bọ̀ láti january tí ètò ohun olúwa ti bẹ̀rẹ̀ ní fún ti ọdún yìí ní o mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó join wa láti february mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó join wa láti march mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó join wa láti april mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó join wa láti may june july august september october november december mo dúpẹ́ lọ́wọ́ gbójú àti ọkàn tí wọ́n join wa lórí ètò náà títí di pé àparí ẹ̀ lẹ́ni fún ti ọdún yìí ni o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa lórúkọ jésù gbogbo àdúrà wa èyí tó ti gbà lórúkọ jésù mo ní kò ní ṣe débẹ̀ kó takú kò tún ní sáláìmọ́ gbà mọ́ gbogbo tá à ń rí tínú wa fi ń dùn lẹ́yìn ètò ohun olúwa tá a ti ń bá bọ̀ láti january àtàwọn mìíràn tó ń jẹ́ wa ní ìdajì oṣù àbí ìdajì ọdún gbogbo tá a rí nínú àdúrà náà dáàdì mọ́mì brọ́dà sísítà mi lórúkọ jésù ọ̀tá àti ìkà ò ní sọ́ọ̀dì ìbànújẹ́ mọ́ wa lọ́wọ́ gbogbo tá a wá ń wò tínú wa ń dùn lé lórí èyí tá a rí gbà nínú ètò ohun olúwa látẹnu ìyá àdúrà náà lórúkọ jésù kristi èṣù àti èké ènìyàn wọn ò ní sọ́ọ̀dì láburú mọ́ wa lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa fún ètò ohun olúwa náà tá à ń bá bọ̀ láti january tá a dẹ̀jọ parí ẹ̀ àti tó iṣẹ́ ọlọ́sẹ̀ méje tá à ń bá bọ̀ tẹ́mi àti ìdẹ̀jọ parí ẹ̀ ní àti àlàáfíà ọlọ́run ṣeun tí àánú ẹ̀ dúró láéláé mo dúpẹ́ lọ́wọ́ gbojú àtọkàn tó ń wò ó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn mọ̀mọ́ bàbá tí wọ́n bá mi share rẹ̀ àwọn pásítọ̀ wa ní ìlú Dubai
àmọ́ mi ní ìlú Australia, Ọláyẹmí Adébọ̀wá Adéwálé, lórúkọ Jésù mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Màmá mi Ẹ̀bùn Olúwa Odúwọlé, gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo fẹ́ kẹ́ ẹ tún join mi ní ọ̀sán yìí fún iṣẹ́ ọ̀sẹ̀ keje náà, èyí tí à ń bá bọ̀ tí èmi àti ẹ fẹ́ parí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí mi ò lè dárúkọ, tí mi ò lè máa ka orúkọ wọn ní orí ètò lọ́wọ́lọ́wọ́, nítorí iṣẹ́ tá a fẹ́ ṣe ó ṣe díẹ̀. Ṣe ń pé tó káyìn lélẹ́yìí, èmi àti ìdẹ̀dẹ̀ gbọ́dọ̀ ṣe kíni, a gbọ́dọ̀ kéré àdúrà fún ìparí ọdún. Ó yẹ ká kéré àdúrà fún ìparí ọdún, àtèmi àti yín ó yẹ ká kéré àdúrà ìparí ọdún ní 2021 yìí, èyí tá a fẹ́ fi ṣe ọ̀sẹ̀ keje, èyí tá a tó ti ń bá iṣẹ́ yẹn bọ̀. Ẹ bá mi pe àwọn bàbá mọ̀mọ́, ẹ bá mi share ní ìgbà mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ lórúkọ Jésù, torí pé mo rí pé ọdún tó ń bọ̀ yẹn bó ṣe san èmi àti yín sí owó àti àlàáfíà ní ọdún yìí, bẹ́ẹ̀ náà ni yóò ṣe tún san wá ní ọdún tó ń bọ̀. Ẹ bá mi share rẹ̀, ẹ bá mi pe gbogbo àwọn àyànfẹ́, àwọn tí a jọ ń ṣe ètò Ohun Olúwa, ẹ bá mi pè wọ́n, nítorí ọ̀sẹ̀ yìí, òní yìí ni ọ̀sẹ̀ keje iṣẹ́ tí à ń bá bọ̀ ní tí Olúwa ní ká ṣe fún ara wa fún ọlọ́sẹ̀ méje. Ẹ rí wọ́n tá a fẹ́ fi ṣiṣẹ́ yẹn ní ọ̀sẹ̀ yìí, òun nìyí. Àwọn èèyàn máa ń sábà pè ní ọ̀gẹ̀dẹ̀, wọ́n ń pè ní ọ̀gẹ̀dẹ̀, àwọn eléyìnbó ń pè ní banana. Ẹ rí orúkọ tá a tiẹ̀ fi ń pè yẹn gangan náà, ó ti jẹ́ èdìdì ọ̀rọ̀ sínú ayé mi àti ẹ̀yin. Ọ̀gẹ̀dẹ̀, ó dandan kára dẹ̀ wá, ó dandan kí ara ṣe kíni, kí ara tù wá, ó dandan kó ṣe kíni, kárí ògo àti ọlá wa mú ní ọdún tí a wò ní ọ̀kan yìí. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀la ni crossover night, èyí tí a máa ṣe nínú ìjọ, ṣùgbọ́n èmi àti yín náà crossover night tiwa òun náà l'Olúwa fi ní ká ṣiṣẹ́ ọjọ́ méje ká fi parí ọdún yìí. Ẹ rí orúkọ tí wọ́n fi ń pe ọ̀gẹ̀dẹ̀ náà ni wípé ohun tó bá dẹ̀ tí ò rí ìnira, ẹ rí òun ni wọ́n fi ń pe ọkọ èso yìí. Àtèmi àti yín kọ́ la sọ lórúkọ, adé inú ayé ìlàpá, àwa náà dẹ̀ fọ orúkọ yẹn pé kì í ṣe oríṣìí kan tó wà níyí o. Bẹ́ẹ̀ ni mà, bẹ́ẹ̀ ni sà, kì í ṣe oríṣìí kan tó wà níyí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nínú gbogbo ọ̀gẹ̀dẹ̀, èyí tí máa jẹ́ pé ọmọ rẹ̀ máa pọ̀, dápẹ́ tí wọ́n lè kà, wọ́n lè ka 15 nínú pádì gígé yìí. Bẹ́ẹ̀ ni wọ́n lè ka 15 mẹ́ẹ̀ẹ́dógún nínú pé kí wọ́n ṣí kúrò nínú pádì tiẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ dòdò ò rí bẹ́ẹ̀, pátápínrán ọ̀gẹ̀dẹ̀ dòdò bóyá 7 8, ṣùgbọ́n léyìí ní ìgbà mìíràn wọ́n lè ṣe kíni, wọ́n lè rí 20, wọ́n lè rí 15, wọ́n lè rí níbẹ̀. Bí ìbá ṣe pé mo ti jẹ nínú eléyìí náà, a ó rí pé mo ti ya kúrò níbẹ̀, torí pé kíni, mo make sure pé ó jẹ́ èyí tó jẹ́ pé ó jẹ́ 8 àbí 18 ni mo bá níbẹ̀. Ṣùgbọ́n mo mọ̀ọ́mọ̀ ṣẹ́ 9 yìí kù ni, ṣe ti rí, mo mọ̀ọ́mọ̀ ṣẹ́ 9 yìí kù ni. Mo ti já 18 kúrò ní ẹ̀gbẹ́ ní ibi báyìí, mo ti já 9 kúrò níbẹ̀, sorry, mo ti já 9 kúrò níbẹ̀, tí ṣe 18 ló yẹ kó jẹ́, but mo ti já ìkan kúrò níbẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ 9, èdìdì ọ̀rọ̀ 9 ni mo fẹ́ ká fi gbàdúrà lórí 9 tó kù yìí, tí ṣe 9 ló kù yìí. Mo ti ṣe kíni, mo ti já 9 kúrò nínú ẹ̀, nínú 18 mo ti já 9 kúrò níbẹ̀, torí pé ohun tí mo fẹ́ lò gangan òun nẹ́tíwọ̀kì ló bẹ̀rẹ̀ o. Bàbá màmá, kí nẹ́tíwọ̀kì yẹn tó máa tún dà wá láàmú, nẹ́tíwọ̀kì ló lọ lẹ́ẹ̀kan yẹn. Mo mọ̀ọ́mọ̀ ṣẹ́ 9 ìkù ni láti fi sọ ọ̀rọ̀, láti fi gba àdúrà ní ọ̀sán yìí.
ẹ rí pé ọ̀sán náà la wà yìí mẹ́sàn-án náà ni mo ṣẹ́kù àbí òye wa èdìdì ọ̀rọ̀ mẹ́sàn-án ni mo fẹ́ ká fi gbàdúrà lórí ọ̀gẹ̀dẹ̀ yìí ẹ jẹ́ á sọ fún Ọlọ́run orúkọ tí wọ́n fi ń pe ọ̀gẹ̀dẹ̀ ni wípé ara máa dẹ̀ ara kì í ní ọdún tí mò ń wò lọ́ọ̀kan yẹn Ọlọ́run gbà mí bí mo ṣe lo èyí nínú 2021 yìí Ọlọ́run fara dẹ̀ mí mọ́ fara ni mí nínú gbogbo rere tí ọkàn mi fẹ́ tí ayé mi nídìí bàbá mọ́ fara ni mí mọ́ fara dààmú mi jẹ́ kára dẹ̀ mí ni jẹ́ kára dẹ̀ mí jẹ́ má jẹ́ fìnira lórí ayé mi nínú ọdún èyí tí mo wò ní ọkàn ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi bàbá ò nínú ọdún èyí tí mo wò lọ́ọ̀kan yìí bàbá mọ́ fara ni mí fara dẹ̀ mí ni ọ̀gẹ̀dẹ̀ rí o kì í rí ìnira orúkọ tí wọ́n fi ń gbéga kò jẹ́ mọ́ ìnira rárá Ọlọ́run má jẹ́ kára ni mí fara dẹ̀ mí mú ìnira àti ìráhùn kó nu ayé mi gbogbo bí mo ṣe lè 2021 yìí bó jẹ̀jẹ̀ pé kéètì tó ní ohun tí mo béèrè lọ́wọ́ Ọlọ́run alààyè bàbá fara dẹ̀ mí má fara ni mí mú ìdẹ̀rùn bá ìrìn àjò ayé mi mú ìdẹ̀rùn bá iṣẹ́ mi ìdẹ̀rùn tí iṣẹ́ mi fẹ́ ìdẹ̀rùn tí iṣẹ́ mi nídìí bàbá bóyá mú ìdẹ̀rùn bá iṣẹ́ mi Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kìíní nìyẹn àdúrà kìíní nínú mẹ́sàn-án tá a fẹ́ fi èdìdì ọ̀rọ̀ yìí ṣe ó nìyẹn ìgbà kejì a máa wá lọ sọ fún Ọlọ́run ní wákàtí ọ̀wọ̀ yìí ẹ rí i pé tí wọ́n bá bí ọ̀gẹ̀dẹ̀ kan níbi tí ọ̀gẹ̀dẹ̀ ti máa ń wù yẹn tí wọ́n bá gé ìkan ìmí ò tún sọ ní ẹ̀gbẹ́ rẹ̀ kí lóhun tó ti sọnù nínú ayé mi ṣùgbọ́n tí mo ò mọ bí ó ṣe ṣàwárí rẹ̀ Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ tó jẹ́ kí ìmí kò tó sọ bàbá ṣàwárí ẹ̀ ní wákàtí ọ̀wọ̀ ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi níbi wọ́n bá ti bí ọ̀gẹ̀dẹ̀ mìíràn máa sọ níbẹ̀ ni gbogbo ohun tó ti sọnù nínú ayé yín dáàdì mọ́ mímí gbogbo ohun tó ti sọnù nínú ìrìn àjò ayé yín lórí iṣẹ́ yín yẹn lórúkọ Jésù Ọlọ́run májẹ̀mú yá kó ṣàwárí ẹ̀ ọbẹ̀ ní mẹ́ṣẹ́ ló yá ṣàwárí rẹ̀ gbogbo ohun tó ti sọnù tó ti tẹ́tẹ́ pé ẹ lérò pé ẹ ò lè rí mọ́ ní wákàtí ọ̀wọ̀ tó tó bá ti bí ọ̀gẹ̀dẹ̀ kan ìmíràn máa sọ níbẹ̀ ni lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ níbẹ̀ náà ni mi ò ti sọ Ọlọ́run májẹ̀mú gbogbo tó ti sọnù nínú ìrìn àjò ayé yín ní wákàtí ọ̀wọ̀ ó ṣe ọmọ ni ó ṣe owó ni ó ṣe ìgbéga ni ó ṣe ìtẹ̀síwájú fún rere ni ní wákàtí ọ̀wọ̀ ó yá tó ṣàwárí ẹ̀ fún yín dáàdì mọ́mì brọ́dà sísítà mi Ọlọ́run májẹ̀mú yóò ṣàwárí ẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ìgbà kẹta rẹ̀ nínú àdúrà mẹ́sàn-án yẹn ẹlẹ́kẹta là ń lọ yìí ẹ jẹ́ sọ fún Ọlọ́run ẹ̀mí má gbàgbé a rí pé nínú ọdún yẹn àìmọye yẹn ló ń promise ènìyàn wọ́n mọ̀ ní àwọn sì àánú lágbájá sì ń ṣe àwọn ẹ̀mí má gbàgbé gbogbo ẹ̀mí tí máa sọ pé ìkáàánú ni òun kì í ṣe aláàánú àwọn ẹ̀mí kan wà tó yẹ pé àwọn ẹ̀mí tí máa káàánú ni ṣùgbọ́n tí wọ́n kì í ṣe àánú wọ́n máa báyàn káàánú ṣùgbọ́n wọn kì í ṣe àánú gbogbo ẹ̀mí ìkáàánú nínú ìrìn àjò ayé mi èyí tí mo ti ń bàbà láti àtìgbà èwe mi wá Ọlọ́run má jẹ́ tó gbé wọnú ọdún tuntun ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi gbogbo ẹ̀mí akáàánú ṣùgbọ́n tí kì í ṣàánú Ọlọ́run má jẹ́ mọ́ èyí tó ń bá yín rin ìrìn àjò láti ìgbà èwe yín wá lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù yá kó dẹ̀yìn nínú ìrìn àjò ayé yín mọ́mì dáàdì mo ní kó fi ayé yín sílẹ̀ brọ́dà sísítà mo ní kó fi ìrìn àjò ayé yín sílẹ̀ ẹ̀mí tí ń ṣe àánú lẹ́fẹ́ nínú ìrìn àjò ọdún ètò ẹ̀wọ̀ lọ́ọ̀kan yìí gbogbo ẹ̀mí tí máa ń káàánú ṣùgbọ́n tí kì í ṣàánú lórúkọ Jésù yóò fi ayé yín sílẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù Kristi ìgbà kẹrin àdúrà yẹn rèé fún ọ̀gẹ̀dẹ̀ tá a kọ́ lọ́wọ́ yìí ni o fún ìgbà mẹ́sàn-án tá a fẹ́ fi sọ̀rọ̀ fún Ọlọ́run ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ẹ̀mí mímọ́ o ìpadò ọ̀gẹ̀dẹ̀ kì í sunkún àti ṣékíní àti rómi èmi ò mọ tí ayé yín pòǹgbẹ rẹ̀ gbogbo tí ọkàn yín pòǹgbẹ rẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run májẹ̀mú yá kó ṣàwárí ẹ̀ kó fi lé yín lọ́wọ́ ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi ìkòǹgbẹ tí ó ń gbẹ yín yẹn
èmi ò mọ̀ bóyá ọmọ ni tàbí owó tàbí ọrọ̀, fún ìgbéga ni tàbí fún ìfọ̀kànbalẹ̀. Ibi ọ̀gẹ̀dẹ̀ bá wà kì í rógun lómi rárá, nítorí pé kíni kó lè máa fún ní tútù, kó sì lè máa fún ní ilé iṣẹ́ kíni ilé wù dáadáa. Lórúkọ Jésù, ní orúkọ Jésù ni mo gbàdúrà fún yín mọ́mì dáàdì, bí ẹ ṣe wò yẹn, ọwọ́ tó ní òun ò ní jẹ́ kẹ́ ẹ mu omi ìfọ̀kànbalẹ̀ lónìí lọ́sẹ̀ lórúkọ Jésù, ọwọ́ náà kó gbẹ dànù. Ilé ayé yín fẹ́ sinmi aláyọ̀, ó sì fẹ́ ìfọ̀kànbalẹ̀, nítorí ibi tó ní ìfọ̀kànbalẹ̀ ní ọ̀gẹ̀dẹ̀ tí máa ń wù. Lónìí ní ọ̀sẹ̀ ní orúkọ Jésù la kó fi yín lọ́kàn balẹ̀. Dáàdì mọ́mì brọ́dà sísá, ọkàn yín yóò balẹ̀ fún tẹ́ fẹ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, bí pápá bá ń jó báyìí, tó bá débi ọ̀gẹ̀dẹ̀ báyìí máa panu mọ́ ni. Ọ̀gẹ̀dẹ̀ erógun ìgbóná rárá, tí pápá bá ń jó bẹ́ẹ̀ tó bá ti débi ọ̀gẹ̀dẹ̀ báyìí yóò sì sinmi wẹ́lo. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, ẹ̀mí mọ́ gbà mí, ta ló sọra rẹ̀ di ogun lórí ìrìn àjò ayé mi? Ta lẹni tó sọra rẹ̀ di ogun lórí ìrìn àjò ìṣeré mi? Ọlọ́run má jẹ̀mọ́, ó yá bá mi pa lẹ́nu mọ́, ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Gbogbo ẹni tó pèrè ní ogun lórí ìrìn àjò ayé yín, tó lẹ́ẹ̀ní rọ́nà látà bẹ́ẹ̀ ní rí ohun tó yẹ yín yẹ ayé yín, tó ní bẹ́ẹ̀ ṣe ń tá kò ní dún tàbí bẹ́ẹ̀ ṣe ń lù kò ní yọ. Lọ́sẹ̀ ní orúkọ Jésù Kristi, Ọlọ́run kó pa lẹ́nu mọ́. Torí tí pápá bá ń jó, tí iná bá ń jó bàbá tó bá dé di ọ̀gẹ̀dẹ̀ yìí panu mọ́ ni. Lọ́sẹ̀ lórúkọ Jésù, Ọlọ́run kó pa lẹ́nu mọ́. Gbogbo agbára tó ń lò lórí ìrìn àjò ayé yín lórúkọ Jésù, Ọlọ́run yóò gbèrè tìjú, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ìgbà karùn-ún là ń lọ yìí. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, ẹ̀mí mọ́ gbà mí, bàbá gbà mí. Iṣẹ́ mi tó ń jẹ́ pé ìnira ń bẹ níbẹ̀ lọ́wọ́lọ́wọ́, iṣẹ́ mi tó ń jẹ́ pé àìnífọ̀kànbalẹ̀ ìfòòró ń bẹ níbẹ̀ lọ́wọ́lọ́wọ́, Ọlọ́run mú ìfòòró àti ìdààmú kò lórí iṣẹ́ mi. Ọlọ́run fi mí lọ́kàn balẹ̀, torí kò sẹ́ni tí ó jẹ ọ̀gẹ̀dẹ̀ tí ó lọ́kàn òun ò balẹ̀. Bàbá o, ìfòòró àti ìdààmú yá mú kó lójú ọ̀nà iṣẹ́ mi, ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Dáàdì mọ́mì brọ́dà sísá, lórúkọ Jésù, ìdààmú àti ìfòòró tó ń bẹ lórí ọ̀nà iṣẹ́ yín yẹn lọ́sàn-án lóṣù ní orúkọ Jésù, Olúwa kó mú kúrò. Bàbá o, iṣẹ́ yín tó ní ìsinmi, èyí tó ní ìfọ̀kànbalẹ̀ lórúkọ Jésù ni wọn yóò gbé wá bá yín. Èyí tí ò ní dààmú yín, tí ò ní jẹ́ wàhálà sínú ayé yín, lọ́sàn-án lórúkọ Jésù, Ọlọ́run yóò mú wá sínú ayé yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Àdúrà mẹ́rin tó kù ẹja gbà á. Àgbàdé ọdún tí a fẹ́ mú yẹn ni. Èmi àti ń gbọ́dọ̀ gbàdé ọdún tí a fẹ́ mú yẹn ni. Ẹja sọ fún Ọlọ́run, ẹ̀mí mímọ́ o, ọdún tí mò ń wò lọ́ọ̀kan yìí, Ọlọ́run jọ́dún dẹ̀ra fún mi. Ọdún tí mo fẹ́ wọnú rẹ̀, Ọlọ́run jọ́dún dẹ̀ra, jọ́dún fọkànbalẹ̀ fún mi, ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù Kristi. Ọdún tí mò ń wò lọ́ọ̀kan, Olúwa jọ́dún ìfọkànbalẹ̀ ni. Ọlọ́run májẹ̀mú jọ́dún ìfọkànbalẹ̀ ni. Jọ́dún ìtura lórí iṣẹ́ mi, lórí ohun tí ayé mọ̀ mí mọ̀ yẹn. Gbogbo wàhálà ìdààmú tó bẹ lójú ọ̀nà iṣẹ́ mi, Olúwa mú kúrò. Bàbá ó yá ká kúrò, ó yá fi mí lọ́kàn balẹ̀. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Àdúrà mẹ́ta tó kù lórí mẹ́sàn-án tá à ń bá lọ, ká tó bọ́ sínú ìpele àdúrà míì. Ẹja sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, ta ni wọn ò lépa rẹ̀ ṣùgbọ́n tó ń lépa ayé mi, tó bá mú iṣẹ́ mi tó fi ń dààmú ìrìn àjò ayé mi, tó ní iṣẹ́ mi gangan lòun ó fi dà mí láàmú, tó ní ọ̀nà tí mo mọ̀ ọ́tọ̀ yẹn lòun ó fi fòró mi. Ọlọ́run yẹ̀yẹ́ rẹ̀ ó yá sọ́ di ẹni ìtẹ̀mọ́lẹ̀. Gbogbo tó fi sagbára yẹn ó yá jẹ́ ó da sánmọ́ lọ́wọ́, ó yẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára ga Jésù Kristi. Gbogbo ẹni tẹ́ ẹ̀ lépa rẹ̀ ṣùgbọ́n tó ń lépa ayé yín, gbogbo ẹni tẹ́ ẹ̀ ro ibi fún ṣùgbọ́n tó ń ro ibi sínú ìrìn àjò ayé yín, tó ní iṣẹ́ yín àbí ọ̀nà yín lòun ó fi dà yín láàmú, lónìí ní orúkọ Jésù, Olúwa yẹpẹrẹ rẹ̀. Gbogbo ohun tó fi ń lò lórí ayé yín lórúkọ Jésù, ó yá jẹ́ ó di asán. Bàbá jí ó di òfo. Lọ́sẹ̀ ìlóṣù, lọ́sẹ̀ ní orúkọ Jésù, ó yá jẹ́ ó gbèrè tìjú.
torí ọdún tí à ń wò lọ́ọ̀kan yẹn lórúkọ Jésù ọdún yẹn yóò pè yín dáàdì mọ́mì brother sister mo lọ́dún yẹn yóò pè yín torí pé pípé ni ayé yín fẹ́ lọ́dún yìí ní orúkọ Jésù ògo tẹ́ gbé wọnú ọdún tuntun yẹn èyí tẹ́ sì lò nínú ọdún tuntun yẹn lórúkọ Jésù Olúwa yóò yọ̀ǹda fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi àdúrà méjì tó kù rẹ̀ já lọ sọ fún Ọlọ́run gbà mí lọ́wọ́ ogun ìdílé tó jẹ́ pé máa ń mọ́nítọ̀ ọmọ ológo ni tó jẹ́ pé ọmọ ológo yẹn gangan lòun ní tájẹ̀tì fún láti jẹ́ pé ní láti sọ́dọ̀ ọmọ olófo tó jẹ́ pé ọmọ ológo ní ọmọ tájẹ̀tì láti lè sọ́kẹ́ni láti lè sọ́dọ̀ ọmọ olófo bàbá já ayé èmi gbà kó lọ́wọ́ ọmọ torí ọdún tí mò ń wọ̀ mo fẹ́ ní ìṣelógo ńlá ìgbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára ga Jésù Kristi ọ̀tá ìdílé ìyá ìdílé bàbá ọ̀tá ìdílé ọkọ ìdílé ìyàwó tó jẹ́ pé ọmọ ológo ní máa fẹ́ sọ́dọ̀ ọmọ olófo lọ́sàn-án ìlóṣù níwọ̀n àbá tó kù tí ọdún yìí máa tán lórúkọ Jésù Kristi Ọlọ́run gba agbára lọ́wọ́ rẹ̀ gbogbo tó fi sagbára láti lè sọ ọmọ ológo di ọmọ olófo bàbá ò lónìí ní orúkọ Jésù ya kó já ayé yín gbà ògo tí ẹ lò nínú ọdún tí ẹ fẹ́ wọ̀ yẹn lórúkọ Jésù yóò tẹ̀ yín lọ́wọ́ ẹnikẹ́ni kò lè nílé dẹ́gbọ̀n rẹ̀ bẹ́ẹ̀ ni ní orúkọ Jésù torí pé ẹ rí ògo yín lò mà dáàdì mi mo lẹ́ máa rógo yín lò sà torí ògo tí Ọlọ́run yóò yọ̀ǹda fún ìwọ ọnú ọdún yẹn lórúkọ Jésù ayé nímọ̀ràn òní yẹn arógo síwájú ológo òní lágbára lórí ẹ̀ gbogbo ẹ̀mí arógo tí ẹ̀ ògo rì ní orúkọ Jésù òní ráyè nínú ẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹja sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára níbi ayé ti kọ̀ mí sílẹ̀ ó yá Olúwa lọ polongo mi ní ibẹ̀ níbo ni ayé ti kọ̀ mí sílẹ̀ kí ni ojú ẹ̀gàn tí ayé fi wọ ayé mi ó yá polongo mi lọ síbi tí wọ́n ti ń kẹ́gàn ayé mi Ọlọ́run ó yá polongo mi lọ sí ibẹ̀ ó yá gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Kristi níbo ni ayé ti kọ̀ yín sílẹ̀ mọ́mì dáàdì níbo ni ayé ti kọ̀ yín sílẹ̀ brother sister mi Ọlọ́run má jẹ̀mú ó yá kó polongo yín lọ síbẹ̀ fún ti rere ohun tó yẹ yín ayé yín náà ní ayé yín fẹ́ ìpolongo ayọ̀ lónìí ní orúkọ Jésù Olúwa kó polongo ayọ̀ náà ayé yín sí gbogbo ọ̀tá àti alẹ́nimọ́dẹ́yìn àti àwọn arógo bá ológo fi ojú ìbànújẹ́ wo ògo ènìyàn lọ́sàn-án ìlóṣù ní orúkọ Jésù níwọ̀n bá tó dún kù kó parí gbogbo ẹ̀mí tó jẹ́ pé máa fi tafà sí ògo ènìyàn ni dáàdì mọ́mì lórúkọ Jésù wò ní láyè tafà sí ògo yín mọ́ gbogbo ẹ̀mí tí ò rí inú Ọlọ́run alààyè sọ̀rọ̀ nípa rẹ̀ tó jẹ́ pé ọmọ ológo ní máa fẹ́ sọ́dọ̀ ọmọ olófo ẹ wá ṣiṣẹ́ bí erin ẹ̀ ń jẹ̀jẹ̀ ìlérí bẹ́ẹ̀ ṣe fà ní ń jábọ́ lọ́sẹ̀ lórúkọ Jésù Ọlọ́run bí ẹ̀yẹ wọn gbogbo tó fi sagbára lórí yín lórúkọ Jésù mo ní wọ́n gbèrè tìjú ni nítorí pé ìtìjú yóò bá wọn torí pé wọ́n dẹni ẹ̀ ni bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjá lọ tún sọ fún Ọlọ́run ẹ̀mí mímọ́ ràn mí lọ́wọ́ ọba àwọn ọba ràn mí lọ́wọ́ ní wákàtí ọ̀wọ̀ ìrànlọ́wọ́ tí ayé mi fẹ́ bàbá ṣe sínú ayé mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù dáàdì mọ́mì mi ìrànlọ́wọ́ tí ayé yín fẹ́ yẹn yóò tẹ̀ yín lọ́wọ́ ẹ gbàgbọ́ ìrànlọ́wọ́ tí ayé yín fẹ́ yẹn dáàdì mọ́mì mo ní yóò tẹ̀ yín lọ́wọ́ ìrànlọ́wọ́ tí ayé yín fẹ́ yẹn lórúkọ Jésù mo ní yóò tẹ̀ yín lọ́wọ́ torí ẹ rí ìrànlọ́wọ́ ọdún tí àwọn olóòkan yẹn ọdún ìṣelógo àti àánú ńlá ni yóò jẹ́ fún yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi àdúrà yẹn ti pẹ́ fún ìpè mẹ́sàn-án yẹn tí í ṣe ọ̀gẹ̀dẹ̀ yẹn à ń lọ nínú ìpele mi rè mọ́mì dáàdì mi ẹ káàbọ̀ sà à ń lọ nínú ìpele àdúrà míì náà nìyẹn ẹ rí bá a ṣe lo ọdún 2021 yìí kò yẹ kéèmì àti kó tún lo 2022 yìí bẹ́ẹ̀ ẹ jẹ́ á sọ fún Ọlọ́run níbo ni ìṣògo mi wà níbo ni ìṣògo ìṣerere mi wà Ọlọ́run ó yá wú jáde ọdún tí mò ń wò lọ́kàn ó yá jí ó pẹ́ mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Kristi níbo ni ìṣelógo yín wà dáàdì mọ́mì níbo ni ìṣerere àti àánú yín wà ọdún tẹ̀ ń wò lọ́kàn lórúkọ Jésù dáàdì mọ́mì mo ní yóò pè yín ju bẹ́ẹ̀ ṣe lérò lọ nítorí pé kí ni ọdún ìṣelógo àti ìṣàánú ńlá fún ayé yín ọdún ìṣelógo àti ìṣàánú ńlá ni yóò jẹ́ fún ayé yín dáàdì mọ́mì bẹ́ẹ̀ ni yóò rí torí ẹ̀rí ọwọ́ Ọlọ́run
ọwọ́ Ọlọ́run lọ́ba tí kì í rán jù. Níbo láyé rò pé òun tọ́jú ògo yín sí? Tẹ́ ẹ wá iṣẹ́ bírin tẹ́ ń jẹjẹ ìlérí tó yẹ pé bá ti yọsẹ̀ nínú ọ̀kan báyìí, wàhálà míì ni ó tún yọ. Àkójọ wa ń kójọ tó tọ́ ṣùgbọ́n tó ń túká. Bàbá o, ẹ̀mí wo ni wọ́n fi ń tú owó ká mọ́ yín lọ́wọ́? Ẹ̀mí wo ni wọ́n fi ń ba ìrìn àjò ayé yín jẹ́? Ẹ̀mí wo ni wọ́n fi ń fa ìrìn àjò ayé yín sẹ́yìn ní gbogbo ìgbà? Lóṣooṣù àti ní ọdọọdún, ẹ wo promise fún ọdún yìí tẹ́ ẹ sì bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Wọ́n rò bóyá àwọn ti fi ayé yín sínú ìrà ni. Irọ́ ni wọ́n pa torí àwọn kan ní ìpín yín. Àwọn kan ni wọ́n ní ìpín yín, àwọn kan ni wọ́n ṣẹ̀dá yín. Ọlọ́run tó ṣẹ̀dá yín ti dá ayé yín gbà kúrò lọ́wọ́ ọmọ ní ọ̀sán yìí. Gbogbo ìpín yín láti òní ló ti bẹ̀rẹ̀ sí ṣe rere dáàdì. Gbogbo ìpín yín láti òní lọ lórúkọ Jésù ó ti bẹ̀rẹ̀ sí ṣe rere. Gbogbo ohun rere tí ayé yín fẹ́, èyí tí ayé yín bẹ̀rẹ̀ tẹ́ ti wá láti yọ ọdún yìí. Mọ́mí, dáàdì, brọ́dà, sísítà mi lórúkọ Jésù ọdún tẹ́ ń wò ọdún ìṣológo ni yóò jẹ́. Torí pé ọdún tẹ́ kó àjọ àdúrà ni. Ọdún tẹ́ jèrè àwọn àdúrà tẹ́ ti ń gbà ní. Torí pé ọkàn yín yóò balẹ̀ sà. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ lọ tún sọ fún Ọlọ́run. Ẹ̀mí má gbà mí. Bàbá gbà mí. Ẹni tó ní ìyà tí mo jẹ làwọn ènìyàn tún máa jẹ. Ọlọ́run ò gbà mí kúrò lọ́wọ́ ọmọ ẹgbàdúrà. Orúkọ Jésù. Agbára Jésù, agbára Jésù. Gbogbo ẹni tó ní ìyà tí ìyá jẹjẹjẹ tí bàbá jẹjẹjẹ òun tún síwọ́ rẹ̀ torí ọmọ. Lọ́sẹ̀ ìlóṣù ní orúkọ Jésù Olúwa kó jẹ́ ayé yín gbà kúrò níbẹ̀. Lọ́sẹ̀ ìlóṣù níwọ̀nba tó kù tí a máa cross over night sínú ọdún mìíràn. Ọwọ́ orí tó ń fi ìyà jẹ ayé yín, tó ń fi ìyà jẹ ògo yín yẹn, ọwọ́ náà yóò gbiná sọnù ni. Ọwọ́ náà gbọ́dọ̀ gbiná sọnù ni. Gbogbo wa tó ní ọwọ́ iná ògo èèyàn ni. Tó yẹ pé òun ìgbé ògo dìde yìí máa ń mú ògo rí ni. Nínú ayé yín lónìí ní orúkọ Jésù ẹ ò ní gbúrò ọwọ́ bẹ́ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ já lọ tún sọ fún Ọlọ́run. Olúwa o, iṣẹ́ mi ní ìdìgbédìde ńlá. Bàbá mi o, iṣẹ́ mi ní ìdìgbédìde ńlá. Nítorí ayé kẹ́gàn, wọ́n wò pé mi ò ní Ọlọ́run. Bàbá gbà mí. Iṣẹ́ mi ní ìgbédìde ńlá. Ó yá ibi tí iṣẹ́ mi ti sùn, Olúwa bá mi jí gbédìde gbàdúrà. Orúkọ Jésù. Agbára Jésù, agbára Jésù. Iṣẹ́ yìí tó ní ìdìgbédìde ńlá yẹn. Dáàdì, mọ́mì, Olúwa kó gbédìde. Bàbá gbédìde. Ọmọ gbédìde. Ẹ̀mí kó gbédìde. Lọ́wọ́lọ́wọ́ ní wákàtí ọ̀wẹ̀. Iṣẹ́ tó ní ìdìgbédìde ńlá yẹn. Lónìí ní orúkọ Jésù. Bàbá gbédìde. Ẹ̀mí kó gbédìde. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ọwọ́ tó ń dá ayé yín dúró, ó yá kó gbẹ dànù. Gbogbo ọwọ́ tó ń dààmú iṣẹ́ yín yẹn, ó yá kó gbẹ dànù. Gbogbo ọwọ́ tó jẹ́ pé ó máa bá ògo èèyàn wí. Ṣùgbọ́n tí wọ́n tó fi sìn ín lọ síbi tẹ́ wà ní. Tó bá jẹ́ pé ẹ wá ṣiṣẹ́ bí erin ẹ̀ ń jẹ̀jẹ̀ ìrírí. Gbogbo táwọn ẹgbẹ́ yín ṣe ní ìrọ̀rùn táyé fi túlà sí iṣẹ́ yẹn. Ọwọ́ tó tẹ̀lé yín lọ sí ìlú yẹn. Ọwọ́ tó tẹ̀lé yín lọ sí ìlú òkèrè tẹ́ wà yẹn. Ọwọ́ tó dìde ní ìlú òkèrè yẹn sí yín. Ọwọ́ tó pẹ̀lẹ̀ ní ọwọ́ ogun. Tó wá dìde sí ní ìlú òkèrè tí ẹ wà yẹn. Àbọ̀ tẹ̀lé yín lọ láti lẹ́ni. Ní wákàtí ọ̀wọ̀ iná Ọlọ́run kọlù. Mọ́mì, dáàdì ẹ̀ lè ṣe àmì. Mi ò rí ọwọ́ àmì yín. Ọwọ́ tó tẹ̀lé yín lọ ìrìn àjò sẹ́. Ọwọ́ tó ba ìrìn àjò ayé yín tó ń ba wí lọ́wọ́lọ́wọ́. Ọwọ́ tó lòun ò ní jẹ́ ìrìn àjò ayé yín kó ní ìtumọ̀. Ọwọ́ tó lòun ó máa bá ìrìn àjò ayé yín wí ni. Ọwọ́ tó fa ìrìn àjò ayé yín sẹ́yìn yẹn. Dáàdì, mọ́mì, lónìí ní orúkọ Jésù, ọwọ́ náà gbẹ dànù. Iná Ọlọ́run jó pa. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ já lọ tún sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ẹlòmíràn fúnra rẹ̀ ló fẹnu ara rẹ̀ fa wàhálà. Kí ló tí mo sọ fún àwọn ènìyàn tó bí nǹkan àṣírí? Kí ló tí mo sọ fún ènìyàn tó dàbí nǹkan bí ọ̀rọ̀ ara mi? Tí wọ́n sì tún fi ń ṣe kí ni wọ́n sì tún fi ń bá mi jà. Tó fi ń ṣe kí ni tó fi ń bá mi jà, tó fi ń dojú ìjà kọ mí. Gbogbo ẹnikẹ́ni ọkàn látara obìnrin mú jáde tó fi ọ̀rọ̀ ẹnu tàbí ìṣesí tó fi ń ba ìrìn àjò ayé mi jẹ́ tàbí tó fi fa ayé mi sẹ́yìn. Mọ́mì, lọ́sẹ̀ lórúkọ Jésù, ọwọ́ Ọlọ́run kọlù wọ́n.
mi ò fẹ́ mẹ́ni tó wù kó jẹ́ nílé ìyá ló ti wá ní tàbí ilé bàbá láàrin àwọn ọ̀rẹ́ tẹ́ẹjọ́ mu ni láàrin ọ̀rẹ́ tẹ́ẹjọ́ ṣe ni ọ̀rẹ́ tẹ́ẹ ṣe fún ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bẹ́ẹ̀ ṣe fún sì tún lépa yín dáàdì mi ọ̀rẹ́ tẹ́ẹ ṣe fún tẹ́yàkà àti jẹ àti mú nígbà tẹ́ ní ẹ̀yìn lè fà lọ́wọ́ sókè ó wá kù díẹ̀ káàtó kan ní ìsìn ó wá ṣe kí ni ó wá rojọ́ yín fún ibi ó rojọ́ yín fún ìkà ènìyàn láti lè ṣe kí láti lè fi ka ọwọ́ rẹ̀ ṣe yín gbogbo ẹnu ibi tó fi ń fa ayé iṣẹ́ yẹn lónìí ní orúkọ Jésù Olúwa gba ẹnu rẹ̀ bàbá ó jí kọlù òun náà torí pé ẹ̀rọ náà lọ dáde mo lẹ́ máa rọ́nà lọ́mọ mẹ́mẹ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjá lọ tún gbàdúrà yìí ẹ̀mí mọ́ gbà mí lọ́wọ́ ẹni mo pè wá jẹ tó tún dì mí lọ́wọ́ mú ẹni mo pè wá jẹ rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọwọ́ mi ló dì mú ó dì mí lọ́wọ́ mú kó tó ń lọ síbi tó jẹ́ pé ibi tó yẹ kí n ti rí ògo sì tún lọ ń bà mí jẹ́ ń bẹ̀ ẹni mo pè wá jẹ tó dì mí lọ́wọ́ mú Ọlọ́run yẹ rẹ̀ ó yá gbágbá lọ́wọ́ rẹ̀ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Kristi ẹni mo pè wá jẹ ṣùgbọ́n tó tún dì mí lọ́wọ́ mú bàbá yẹ̀yẹ́ ọmọ yẹ̀yẹ́ ẹ̀mọ́ yẹ̀yẹ́ rẹ̀ ó yá sọdẹ ní yẹpẹrẹ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi tí a bá fẹ́ sùn lálẹ́ lẹ́nìí ẹ jẹ́ ká ka sáàmù yìí Psalm 34 orin Dáfídì 34 ẹ jẹ́ ká ka 3 to 5 rẹ̀ ẹ jẹ́ ká kà sí inú omi ká fi wẹ̀ ní alẹ́ yìí ká lò ní ọ̀la ní crossover night lálẹ́ ká wá ṣe kíni ká wá lò ó ní ìjọ tí ṣe on the 1st náà ó di ọjọ́ mẹ́ta tá a máa fi lò ó a dẹ̀ máa mu nínú ẹ̀ tá a bá ti bóyá tá a bá gbàdúrà sí nínú kẹ́gì yẹn la máa túmọ̀ omi a máa mu sínú kẹ́gì yìí tá a máa túmọ̀ omi yẹn a máa fi wẹ̀ ní ọjọ́ mẹ́ta lẹ́nìí a gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn ọ̀la crossover night a gbọ́dọ̀ ṣe on the 1st náà a gbọ́dọ̀ ṣe lórúkọ Jésù ìṣelógo ìṣàánú ńlá tí ń bẹ níwájú yín dáàdì mọ́mì yóò tẹ̀ yín lọ́wọ́ torí pé ẹ rí ògo yín lò mà ẹ rí ògo yín lò sá torí pé ẹ fò fáyọ̀ wípé Ọlọ́run ṣe kíni Ọlọ́run dá yín lò ó yẹ já lọ nínú ìpele àdúrà míì torí nẹ́tíwọ̀kì yẹn ti ń ṣe bákan báyìí ẹ já sọ fún Ọlọ́run ẹ̀mí mímọ́ o Ọlọ́run o ṣàánú mi nínú ọdún tí a fẹ́ mú yìí ọdún tí a fẹ́ mú ìjọ jọ́dún ṣe lógo mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù ọdún tí mò ń wò lọ́kàn ìjọ jọ́dún ṣe lógo mi jọ́dún àánú ńlá jọ́dún ìbùkún àti àkólọ mi tó dá padà ìwọ lọ́ba tó dá ìkólọ sí òní padà ó yá dá ìkólọ tèmi náà padà ó yá yà mí lẹ́nu dùn mí nínú ó yá yà mí lẹ́nu dùn mí nínú gbogbo tí mo lè ṣe lọ́dún yìí Olúwa jẹ́ iṣẹ́ lọ́dún tá a fẹ́ mú yẹn gbogbo rere tí ọkàn mi fẹ́ yẹn ó yá jẹ́ lè ṣe gbogbo tí ayé mi nídìí ó yá fi lé mi lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi gbogbo tí ọkàn yín fẹ́ tí ayé yín nídìí dáàdì mọ́mì Olúwa yóò fi lé yín lọ́wọ́ torí pé ọkàn yín yóò balẹ̀ mà bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi fún àwọn tó ń ṣàìsàn kí nẹ́tíwọ̀kì yẹn tó lẹ́jọ́ ẹ jẹ́ gbogbo àwọn aláìsàn ẹ jẹ́ kí wọ́n bu omi lọ́wọ́ ẹ jẹ́ kí wọ́n gbé omi síwájú wọn mẹ́yọ fún onírúurú àìsàn ní tí kì í dákẹ́ gbàgbọ́ nìkan ó lẹ́gbàgbà wòlíì gbọ́ yóò jèrè wòlíì Ọlọ́run má jẹ̀mú o gbogbo ọwọ́ ẹ̀sán nínú ayé yín dáàdì mọ́mì lónìí ní orúkọ Jésù ó yá kó fi ayé yín sílẹ̀ ìwọ ẹ̀sán ìgbọ́rọ̀ Olúwa nítorí pé àyà yóò pa àwọn àlejò wọ́n fi ìbẹ̀rù jáde nínú kọ́lọ́fín gbogbo ìwọ ẹ̀sán tó wà nínú kọ́lọ́fín àgọ́ ara wọn láti irun orí dé ìkànnà ẹsẹ̀ wọn lọ́sẹ̀ lórúkọ Jésù torí wọn ò fẹ́ gbé wọnú ọdún tuntun bàbá ó yá lè jáde tó bá ti mu omi lórúkọ Jésù gbogbo ibi tí ẹ̀sán lè wù kó wà bóyá nínú omi ara nínú ẹ̀jẹ̀ nínú ṣan ara nínú ara nínú egungun nínú ẹ̀jẹ̀ nínú bọ́gọ́ wọn ní orúkọ Jésù ó yá iná ó yá dàpọ̀ mọ́ omi yìí ó yá kó kọlu ẹ̀sán náà ó yá kó lè jáde ó yá lè jáde ó yá lè jáde dáàdì mọ́mí ẹ̀ ní fi àṣà wọnú adó tuntun yẹn ẹ̀ dẹ̀ ní fi àṣà lólé ayé yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù ká máa mú omi ní ìgbàkigbà tó bá ti wù wá iye ọjọ́ tá a wù ká fi mú
lórúkọ Jésù ogun ẹ̀san yẹn Olúwa yóò ṣe kíni yóò gbé fò torí pé kíni agbára yín tẹ́ḿpìlì Ọlọ́run ni tẹ́ḿpìlì Ọlọ́run kì í dẹ̀ bàjẹ́ kì í wó lórúkọ Jésù ẹ ò ní fi ẹ̀san lólé ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn oníṣẹ́ ọwọ́ tó o bá gbàgbọ́ mú ọ̀kan nínú irinṣẹ́ rẹ yẹn ó yá mú lọ́wọ́ ó yá sọ fún Ọlọ́run irinṣẹ́ mi rèé níbo lọ̀tá ti ń fi irinṣẹ́ mi bá mi jà níbo ni èṣù ti ń fi irinṣẹ́ mi pọ́n mi lójú tí wọ́n bá ní irinṣẹ́ mi kò ní ṣe kíni kò ní wúlò tàbí wọn ò ní rí fi ṣe ohun rere mọ́mì bàbá mi Fẹ́mi Bello lórúkọ Jésù gbogbo ọwọ́ tó ń domi ayé irú yẹn lórúkọ Jésù ọwọ́ náà kò gbẹ dànù ọwọ́ tó lẹ́ẹ̀ní láyọ̀ lórí ìrìn àjò ayé yín dádì Fẹ́mi Bello lórúkọ Jésù ọwọ́ náà kò gbẹ dànù gbogbo ọwọ́ tó lẹ́ẹ̀ní láyọ̀ lórí ayé àwọn ọmọ yín lónìí ní orúkọ Jésù ọwọ́ náà kò gbẹ dànù gbogbo ọwọ́ tó ń dààmú ṣe yẹn lọ́sàn-án ìlóṣù níwọ̀nba tó kù tọ́dún máa parí gbogbo ọwọ́ náà ní orúkọ Jésù ó yá kó gbẹ dànù kó ń gbèrè tìjú nítorí pé ẹ gbọ́dọ̀ fi ayọ̀ lo ilé ayé yín ni bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù dádì ohun tí mo rí wájú yín ni pé ayé fẹ́ mọ̀ọ́mọ̀ sọ kànga tó ti kún di aṣálẹ̀ mọ́ yín lọ́wọ́ ẹ sọ fún Ọlọ́run sà ẹ má bínú dádì ẹ sọ fún Ọlọ́run kànga ayọ̀ mi ò gbọ́dọ̀ gbẹ ayé ò gbọ́dọ̀ sọ kànga ayọ̀ mi di aṣálẹ̀ mọ́ mi lọ́wọ́ ó yá gbogbo kànga ayọ̀ mi ó yá jẹ́ ọkàn mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Kristi kànga ayọ̀ yín ò gbọ́dọ̀ gbẹ sà kànga ayọ̀ yín ò gbọ́dọ̀ da sálẹ̀ gbogbo ẹ̀tọ́ lòun ó sọ kànga ayọ̀ yín di aṣálẹ̀ lọ́sàn-án ìlóṣù níwọ̀nba tó bìnrin kù kó parí Ọlọ́run kó yẹ̀yẹ́ bàbá dójú tì í Ọlọ́run kó gbé yín lọ́wọ́ sókè bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹjá tún sọ fún Ọlọ́run nínú àdúrà tá à ń tẹ̀lé lọ torí o tí mo rí níwájú bàbá mi ni mo sáré sọ fún Ọlọ́run yẹn ẹ gbọ́dọ̀ sọ fún Ọlọ́run ẹ máa fi gbàdúrà kànga ayọ̀ yín ò gbọ́dọ̀ sọ di aṣálẹ̀ gbogbo ẹ̀mí tó lòun wọ́n sọ kànga ayọ̀ yín di aṣálẹ̀ ohun tẹ́ ẹ ti rí tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ sọ di kéékèèké mọ́ yín lọ́wọ́ yẹn ó yá kọ́lọ́run kó dójú tì wọ́n ni Ọlọ́run sì ayẹyẹ wọ́n jẹ́ ti gbèdè láti wákàtí ọ̀wẹ́ lọ torí pé kíni iná Ọlọ́run ti kọlù wọ́n bẹ́ẹ̀ ni Jésù Olúwa wa àmín lórúkọ Jésù Kristi ẹ ó yá àwọn tó ní iṣẹ́ ọwọ́ yẹn lórúkọ Jésù Olúwa kó bá gbàdúrà fún yín ọwọ́ Ọlọ́run kó dàpọ̀ mọ́ irinṣẹ́ tẹ́ ẹ mú lọ́wọ́ yẹn irinṣẹ́ yín kó polongo yín lọ sí ibi gíga lórúkọ Jésù irinṣẹ́ yín kó má dojú ìjà kọ yín ó yá ohun tí irinṣẹ́ yín ẹ fẹ́ náà ní ìpolongo fún ayọ̀ ó yá ayọ̀ kó tẹ̀ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn tó ṣe kíni àwọn tó máa ń gba àlejò lẹ́yìn máa ń gbà ní ọ́fíìsì ẹ fẹ́ ohun rere ẹ fẹ́ àlejò pàtàkì èyí tí ó kọ̀nẹ́tì mọ́ àwọn tí Ọlọ́run ti gbà fún torí Ọlọ́run gbà fún àwọn kan ó sì ń gbà fún wọn lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni dáde Ọlọ́run gbà fún àwọn kan ó tún gbà fún wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹja sọ fún Ọlọ́run bàbá o àwọn ènìyàn gidi ènìyàn pàtàkì èyí tí ó kọ̀nẹ́tì mi mọ́ àwọn tó jẹ́ pé ìsun omi tèmi náà ò ní tán mọ́ ìsun omi mi ò ní gbẹ mọ́ láíláí Ọlọ́run má jẹ́ mo yára sínú ayé mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù bàbá o ó yá kọ́lọ́run kó kọ̀nẹ́tì yín pọ̀ mọ́ àwọn tí ó ràn yín lọ́wọ́ tí ó fà yín lọ́wọ́ sókè tí ó mú yín já gbangba bàbá o ohun tí ayé yín fẹ́ náà ní connection bàbá Olúwa kó kọ̀nẹ́tì yín mọ́ àwọn ènìyàn gidi kó kọ̀nẹ́tì yín mọ́ àwọn èèyàn pàtàkì bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi fún àwọn tó ṣe kíni tí wọ́n ń ta ọjà à ń ta ọjà mò ń ra ọjà Ọlọ́run má jẹ̀ mú ọjà okòwò mi má jẹ́ ó dìṣẹ́ mọ́ mi lọ́wọ́ ohun tí ayé mọ̀mọ́ mi tí mo gbé kalẹ̀ rèé Ọlọ́run má jẹ́ ó já sí gbèsè má jẹ́ ó já sí ìdá má jẹ́ ó já sí àgbàná fún mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Kristi bàbá o ọmọ àti ẹ̀mí mímọ́ okòwò tí ẹ gbé lọ́wọ́ tí ẹ tà tí ayé mọ̀mọ́ yín yẹn lórúkọ Jésù ò ní sọ di ìdààmú fún yín bàbá òní jẹ́ wọ́n sọ di ìdààmú fún yín ohun tí ọkàn yín fẹ́ náà ní pé kí iṣẹ́ yín yẹn kó gbòòrò bàbá ó yá kí iṣẹ́ yín gbòòrò dáàdì mi iṣẹ́ yín yóò gbòòrò ogun gbèsè ó ti fi ayé yín sílẹ̀ ogun àgbàná ti fi ayé yín sílẹ̀ ogun ìdààmú àti ìfòró ti fi iṣẹ́ yín yẹn sílẹ̀ lórúkọ Jésù Olúwa yóò mú iṣẹ́ yín bù sókè bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa
àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Fún gbogbo àwọn tó jẹ́ pé kíni wọ́n fẹ́ gba ìwé ọmọ onílùú. Ìwé ọmọ onílùú ló ń jẹ mí níyà, ṣùgbọ́n wọn ò tí ì rí gbà. Gbogbo ìgbà ń bá gbé orí mi débẹ̀ wọ́n sọ pé kò tí ì ṣe é ṣe. Àgọ́ ni àwọn àgọ́ wo ni ọ̀tá gbé wọ ayé mi? Àwọn àgọ́ wo ni èṣù gbé wọ ayé mi tó wá ṣe kí ni tó ṣiṣẹ́ ìsòdì sí orí mi nígbà tí n bá gbé dé ilé ńlá láti lè gbàwé ọmọ onílùú mi? Olúwa bá mi kọ́ná ju àgọ́ ibi nínú ayé mi, ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù. Agbára Jésù, agbára Jésù Kristi. Àgọ́ ibi tí ayé gbé wọ̀nyí, àgọ́ ìkà tí ayé gbé wọ̀nyí, àgọ́ èṣù tí ayé gbé wọ̀nyí, àgọ́ ẹ̀mí òkùnkùn tí ayé gbé wọ ayé yín, tó yẹ pé tẹ bá ti gbé orí yín débẹ̀ wọ́n tún ní nóò. Wọ́n wá ń ṣe kí ni wọ́n wá fọdún yín dún fún yín. Bàbá o, gbogbo àgọ́ ibi Olúwa bọ́ kúrò, bàbá bọ́ kúrò, ọmọ bọ́ kúrò, ẹ̀mọ́ bọ́ kúrò. Ọdún táwọn èèyàn lórúkọ Jésù, dáàdì mọ́mì, ẹ ò lè sọpẹ́ lẹ́ ò lè pè mí pé ìyá Àdúrà Eriabanise. Ọlọ́run ti ṣe fún mi torí 2022 yìí mo ti gba ìwé ọmọ nílùú mi. Bẹ́ẹ̀ ni yóò rí torí pé ó fò fáyọ̀. Dáàdì mọ́mì mo lẹ́ máa fò fáyọ̀. Brother sister mo lẹ́ máa fò fáyọ̀ torí pé Ọlọ́run máa gba ìwé ọmọ nílùú yín fẹ́ fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹni ìyàwó lẹ́ ń fẹ́, ìyàwó rere ntọ́lọ́run lè ṣe ni. Ìyanu lórúkọ rẹ̀. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, ìhà tèmi tí ó ti ẹ̀gbẹ́ mi wá ní ọwọ́ ọ̀tún mi, tí ò ní fòró àti ìdààmú mi, Ọlọ́run kó wá fún yín rí, ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù. Agbára Jésù, agbára Jésù. Ìhà yín tẹ̀ ń bèrè yẹn Olúwa yóò wá rí. Bàbá wá fún wọn, ọmọ wá fún wọn, ẹ̀mọ́ wá fún wọn. Ìhà yín tí ó jẹ́ ìhà yín èyí tí ò ní jẹ́ ìfòró sínú ayé yín, tí ó sì ṣàbíamọ fún yín. Torí gbogbo àwọn ètò ẹ̀ ń gbé tó yẹ pé kò ṣàbíamọ yẹn, ó ti tó gẹ́. Ọjọ́ orí ti ń bèrè. Bàbá ó yẹ kó wá ayọ̀ aláyọ̀ fún yín. Ayọ̀ aláyọ̀ orí wa jáde. Ó yẹ tí ó ṣàbíamọ fún yín. Ọjọ́ orí ti ń pẹ́ lọ. Bàbá ó yẹ wá jáde. Ọlá ìrere tí ayé yín fẹ́ yẹn ni ìyàwó gidi. Ẹ kó ọdún tá a fẹ́ mú yẹn ọdún ìṣelógo ńlá ni. Ọdún tẹ́ ò nẹni tẹ́ ò dẹ̀ bímọ. Bẹ́ẹ̀ ni kò sígbà tẹ́ yẹ bímọ. Ọlọ́run ní jẹ́ kí ìgbà yín kó lọ sá. Bẹ́ẹ̀ ni mo wí, ìgbà yín ò ní lọ mọ́ mìmí torí pé ẹ ó bí ọmọ, ẹ ó bí ọmọ. Ṣé ẹ rí pé ìgbà mẹ́ta ni mo sọ lórúkọ Jésù? Ọdún tá a fẹ́ mú yẹn ọdún ìkéré ọmọ ti yín àti ìbùjókòó yín ni, àti ìlọ́kọ àti ìníyàwó yín ọdún yẹn ni. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Fún àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ wa wọ́n wà ní ọlẹ́rẹ́ báyìí. Ẹ já sọ fọ́lọ́run, ẹ má gbà mí. Àwọn ọmọ mi ti gbọ́lúdé báyìí, wọ́n wà nínú ilé. Ọlọ́run ṣàánú fún mi. Gbogbo tí máa ń mú ọmọ pẹ̀dé, Ọlọ́run gbà mí, má jẹ́ ọmọ mi ọ̀pẹ̀dé wọlé iléèwé, gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù. Agbára Jésù, agbára Jésù. Ó tí máa ń mú ọmọ pẹ̀dé, Ọlọ́run ò má jẹ́ ó jẹ́ ìpè mẹ́, má jẹ́ ó jẹ́ ìpè mẹ́. Ọlọ́run jẹ́ ká ọmọ yín kó wọlé pọ̀ láyọ̀ lórúkọ Jésù. Wọn ò ní yọkún, wọn ò ní yọ sànù. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹjá tún sọ fọ́lọ́run, ẹjá gbàdúrà, ẹjá porúkọ Jésù ní ìgbà mẹ́ta, ẹ̀mí mọ́ ní ìgbà kan tó. Ọlọ́run gbà mí, Ọlọ́run má fi mi pamọ́, mú ògo mi jáde. Ó yá mú mi kúrò nínú aginjù tí àbí ìka kì mí bọ̀, níbi tí ọ̀tá rò pé ó fi ayé mi pamọ́ sí. Ó yá mú ayé mi kúrò láginjù, ó yá fà mí já gbangba, gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù. Agbára Jésù, agbára Jésù Kristi. Olúwa yóò mú yín já gbangba dádì mi. Olúwa yóò mú yín já gbangba mà. Olúwa yóò mú yín já gbangba sà. Nínú aginjù tí ayé rò pé ó fi ayé yín pamọ́ sí yẹn, lórúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú. Olúwa yóò mú yín kúrò ńbẹ̀. Bàbá mú yín kúrò ńbẹ̀. Ọmọ mú yín kúrò ńbẹ̀. Lórúkọ Jésù. Olúwa yóò mú yín kúrò ní aginjù. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Dáàdì ní kí n bá wọn bí Ọlọ́run fún aya rere, ìyàwó gidi lórúkọ Jésù. Ọdún tí àwọn yẹn, ọdún ìyàwó gidi lẹ máa jẹ́. Ẹ máa rí gbé tẹ̀sí máa pè mí báyìí pé ìyá Àdúrà, mo ti ní aya gidi, mo sì ti ní aya rere. Ọlọ́run májẹ̀mú yóò pe ìyàwó yín wá. Gbogbo ọ̀nà tí ó bá rìn tí ó fi tẹ̀yìn lọ́wọ́, ìyàwó gidi ní 2022, dádì mi Pelu lórúkọ Jésù. Olúwa yóò fún yín níyàwó gidi.
bàbá mi fẹ́ mi bẹ̀ lórúkọ Jésù Olúwa yóò fún yín ní aya gidi ìyàwó tí ọkọ yín fẹ́ tí ò ní jẹ́ ìdààmú àti ìfòró lónìí ní orúkọ Jésù Olúwa yóò fi sínú ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ṣe rí lẹ́ẹ̀kan ṣe àpọ́nmọ́ sọ ohun tí Olúwa fi hàn mí tí mo dẹ̀ sáré fi ń gbàdúrà fún yín wípé wọ́n fẹ́ sọ kànga yín di aṣálẹ̀ ṣe àmọ́ pé mo sọ náà lẹ́ẹ̀kan mo dájú gbàdúrà sí gbogbo tí jẹ́ kànga ayọ̀ tí wọ́n fẹ́ sọ dasálẹ̀ mọ́ yín lọ́wọ́ ẹ̀rí kò mo sáré fi gbàdúrà tí mo tiẹ̀ mọ̀ wípé ohun bẹ́ẹ̀ náà gbà nítòótọ́ wọn ò lè sọ dasálẹ̀ torí pé kíni ibi tó bá jẹ́ aṣálẹ̀ nǹkan rere kì í wù jáde ńbẹ̀ wọ́n dẹ̀ ti gbèrè tìjú báyìí nítorí pé kíni ayé yóò ní wà ní aṣálẹ̀ mọ́ yóò ní èso yóò ní ọmọ lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí torí àkókò àti ìgbà yóò ní kọjá ọkàn yóò balẹ̀ sà bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. I want a good wife. Lórúkọ Jésù. Lórúkọ Jésù Ọlọ́run yóò fún yín lọ́kàn balẹ̀ yóò sì fún yín ní iṣẹ́ gidi yóò fún yín ní aya rere tí ó mọ̀ gbọ́ ahọ́n yín kò ní tún jẹ́ pamí nkú kò ní jẹ́ ìyàwó rẹ̀ wàhálà rẹ̀ lórúkọ Jésù kò ní ya igba yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti bí wákàtí èyí tá a ti ṣe kíní tá a ti bẹ̀rẹ̀ ètò Ohun Olúwa láti ẹnu ìyá àdúrà Eriabanise JP tó bá tilẹ̀ ìjọsìn wa ìjọsìn ní tèmi lè àánú tẹlifóònù nọ́mbà mi náà rè 070 57 84 23 11 070 57 84 23 11 bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì fún ara mi báyìí ni máa gbé fóònù nọ́mbà kejì dẹ̀ rè 080 38 53 92 42 080 38 53 92 42 fúnra ara mi báyìí ni máa gbé àwọn fóònù kọ yẹn bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì ní ìjọ́ mẹ́jọ tẹ́mi àti yóò pàdé inú ọdún tuntun lèmi àti yóò wà tí màá ṣe kíni tí màá kí pé happy new year but now happy new year in advance ni a wà báyìí lórúkọ Jésù àtẹ̀mí àti yín cross over night to cross over ohun rere